akú ọrọ̀ èèyàn náà jama'a àwọn àgbàlagbà lẹ́ Yorùbá wọ́n ní akú òyà tòótọ́ kàn wá jùra wa lọ́wọ́ ṣùgbọ́n akú òyà nínú tí a jọ ń forí balẹ̀ fọba dẹ́dà lórílẹ̀ rẹ̀ tí wọ́n sì kángun sáwà mẹ́ta bọ́ sálíkì àmà lánàá ẹ̀yọ́ ma wò mí pé mi ń sọ báwọn ìkàtù sàrẹ̀ sí mìíràn lẹ́ánà so ó tún di mẹ́rin báwọn kódà ẹni ìyàkọ́kọ́lá ó mọ́tò ní wọ́n bí ọdún mẹ́rin báyìí sẹ́yìn báyìí ní wọ́n bá fún àwọn ọmọ ìyà ní àdúgbò gbogbo táwọn ọmọ kójọ ní ilé ìrìnàdá àwọn ẹbọ àwọn òsì má láwọn bọ̀ wọn La ilaha illallah bí ọdún mẹ́rin sẹ́yìn báyìí jàmá ẹjọ́ òkú tí ń bá ń lo àlìkì àmà tọ́rọ̀ rẹ̀ ọ̀bà dá wa lójú ká dá alé pé wa èyí tó bẹ̀rẹ̀ lójú ká máa ṣàdúrà fún bó ti ẹ̀rẹ̀ pé àìrín kò rí ọmọ mi èyí tó bá wá jẹ́ wípé dídá lójú rẹ̀ apá kankankan ká dá alé èyí tó bá wá jẹ́ pà ń gbá burú pẹ̀lú rẹ̀ ni ṣùgbọ́n ó kù díẹ̀ tí ó kù ààrẹ ní sọ̀rọ̀ kan fáńpa rẹ̀ ká tún dá alé bàbá kan bẹ́ ń bàdẹ̀ ìní ìwà aláìlẹ́kọ̀ọ́ tí má dákọ̀ wọn nítorí mo fẹ́ lè pé ẹranko mọ́ wọn kọ́nà tí ń bá dákọ̀ pé iṣẹ́ tí ń ṣe rẹ̀ àwọn èèyàn ó yìí sí yìí sọ wọ́n dẹ̀ gẹ́ẹ̀tì nítorí sọ ṣùgbọ́n àtọ́mẹ́kẹ́ àti àgbàlagbà kò sẹ́ntọ́mọ̀ wọn lólórí rẹ̀ mùsùlùmí sí ìyànṣẹ́ ó wá tó táìmù kan lọ́wọ́ gbẹ̀yìn ìsẹ̀mí wọn ibà wá mú wọn ibà ìpọ̀ so dókítà sá diagnose wọn tán kankan gbà wọ́n gbà bẹ̀rẹ̀ o bàbá ní ń sọ fún àmà nọ́ọ̀sì rẹ̀ wọ́n bóde ọ̀nà ni wọ́n gbé nọ́ọ̀sì gẹ́lẹ́ kó pùlẹ̀ gbé lábẹ́rẹ̀ nígbà bàbá ó bẹ̀rẹ̀ láàrin 10 minutes bàbá ìbọ́ra lẹ́tà ó ń dẹ̀ni àjú dókítà yẹn ń sọ fún mi pé ká pé apẹ̀rẹ̀ ni a fẹ́ kó sí yóò di half ṣe ẹwà mẹ́ni wọ́n ní àwọn ti jẹ́ wọ́n bọ́ lẹ́tàn dókítà náà wá ní bàbá ní ẹ̀yìn kí ní ń fi àwọn kìíní ìṣe wọn táwọn fi ṣe ọmọ èké sí ọ ọmọ èké hẹ́lọ́n sí ọ so orẹ́lẹ̀ yìí wọ́n ò tó bẹ́ẹ̀ wọn ọgbà létí ẹni ọgbà létí létí rí ọpa wọ́n sá ń kà lóṣìṣì ní pọ̀jọ́ ti lọ wọ́n kà ó sì dá lórí ọ̀rẹ́ ṣubú sí ẹmẹ́nú ẹ̀ ọjọ́ mọ̀ mínú ìbáni kọ̀ọ̀kan olóòwá ní bí gbogbo ẹ̀ ṣe wá pọ̀ tó yìí tó dá yín lójú yìí kọ wá sí kankan tó lè bá yín dá ibà mọ́lẹ̀ tẹ́ fi ní dọ́sítù bàbá tó fi pọ̀ tó báyìí tí agbára akẹ́kọ̀ọ́ wà ká ibà ń bẹ̀ ọlẹ́ lè so wọ́n máa bá ti dá ilé pé ọ́sá bẹ̀rẹ̀ sí bàbá sọ̀rọ̀ ọ́sá fún bàbá lábẹ́rẹ́ bàbá lọ wọ́n gbà bẹ̀rẹ̀ jọ́kẹ̀rẹ̀ tí wà bóde báyìí bàbá ní lágbọ́já ní ìrọ̀rùn sun mọ́ sáàrùn rò ní pé ọ̀rọ̀ lámọ̀lọ̀rọ̀ yìí wọ́n sì dá gbogbo ẹ̀ lẹ́ pátápátá bàbá ń síkù lẹ́yìn ọ̀sẹ̀ kan rẹ̀ ibi mọ̀ ń bọ́lẹ̀ ẹ̀kan mọ̀ níwọ̀n àbáyẹ kú ẹ̀yìn ọ̀sẹ̀ kan rẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ́ àtẹ̀jẹ́jẹ́ o ẹjẹ́ sí kí ni o ẹjẹ́ ń wá lo èdè tí bàbá wa lálùbáríkà ọlọ́run dákun bá ń gbàbọ́ wọn o bàbá wà sí àgbáyé bàbá rí ní èdè tí ẹ lò ní ẹjẹ́ wá lò ẹ̀yìn alùsúnà ẹ̀sí ajẹ́jẹ́ o in tẹ́ fẹ́ gbà lọ́wọ́ wápọ̀ o bàbá ò tọ́rọ ní ẹ̀sí ìsọ́njọ́ náà alùsúnà sí bàbá ẹlọ ọgbọ́n mọ́kà àwọn tí ẹ sọ̀rọ̀ ń pa mọ́lúdì kó tó ṣẹ́jú márùn wọ́n sì yanjú ẹ̀ ẹwù ọ̀rọ̀ tó bàbá sọ ń pa sọ́rùfù mọ́ dálẹ̀ jòlóhùn alhamdulillah ìta náà wọ́n wà jọ wọ́n jọ àfá àwọn alábàríkà bàbá àgbà bàbá rẹ̀ aṣẹ́ al'allama al'imam al-mufti Kamaluddin rahimahullah rahmatan wasi'a tí wọ́n bá náà bàbá tí a da an bàbá wọn faji'ina bí mithlihim gan àpẹẹlẹ́ bẹ́ẹ̀
Naam. Ká ní kó múrù wọn wá àpẹẹlẹ́ mẹ́mẹ́ kó kúnlẹ̀ ó lérí wọn rú wọn mú wá ọlọ́mbà ní gbàbọ́ wọn o ọlọ́mbà ní gbàbọ́ wọn o ọlọ́mbà ní gbàbọ́ wọn o fúnra ọlọ́run ti jàre akú òyìnà òkùsẹ̀jú mẹ́fà ọlọ́njọ́ o ọlọ́n sí ajẹ́jẹ́ o náà èmù tó fẹ́ kí àwọn jẹ́mọ́ náà ẹ ṣe dáadáa púpọ̀ o ẹ wá ń dá owó jọ fópó ẹ kà sí pé kópó bóòdè lẹ́yìn ikú ọkọ rẹ̀ bí ọ̀sẹ̀ kan nítorí pé kò sí tí ó jẹ tí ó sì wá tí ó jẹ lọ tí ilẹ̀ bá fún ọmọdé bẹ̀ ẹ wá kà sí wípé it is a big shame and a big slap on our what? Face. Sorry o. Gbogbo yín wá mú ọwọ́ mẹ́wẹ̀wá yín ẹ wá ń dáàbò pò yẹn lójú pé ó mẹ́ka kò ní kánbẹ̀ jẹ́mọ́ ẹ̀mọ́ tó jẹ́ agbágbé kò sígbà tí wọ́n èèna ìta àkójọ lánà ìta ṣùgbọ́n bí ní láì tààlá nígbà tí yíò ti hàn sí wa èyí tí ọba wọ́n ṣe máa káàkiri mẹ́gbàrọ̀ wọ́n lọ máa fi sẹ́kẹ̀dà kí n tẹ́ mi èlé ìwọ náà ètò ti hàn sí ọ ìyí tí èyàn ọba níláyé wọn abíládìkì àmà èyí ò ti kàánù èyí ò ní sẹ́kẹ́ ni ó àti gbọ́ sí yànnà kí la fi dá sí wọn ó bí àwa jàmáà ibi ta wá ń bọ̀ pápápá a ní mustalahu hududillah kí ni túnmà rẹ̀ méjì ní ẹyọ kan náà ni mánà tó ní ní al-Qur'an méjì ní hadithi níbo jùmúhúrù lọ jù asàlàyé ẹ̀ lánàá ṣùgbọ́n hadithi la yajlid fawqa 10 jaladatin hadith abi burda ibn abi niyar aye nìkan lẹ́gba kẹgbà wọn fi wá lé mẹ́wàá àfi kọjẹ́ pọ́ sẹ̀ nú ẹ̀sẹ̀ kan nú ẹ̀sẹ̀ ọlọ́run tọ́lọ́run sọ wípé kánà bẹ́ irú kí ni zina fẹ́ni tí ètí màrí ọtí táa sì rí ẹ̀rí rẹ̀ tí ń ríra náà dé pẹ̀lú ń tàn kọ́dfù kó wo yẹn sọ̀sọ̀ pé kí ẹni lórí burúkú ọmọ àlè èmi ọmọ àlè sí ẹ̀mẹ̀ pé kò sẹ́kọ̀ọ́ mọ́ náà ni ọlẹ́tọ̀ ọkọ́ máa lọ ṣẹ̀rí àkọ̀tù bá ń pé èmi ọba jíyàn lórí tó sọ yóò ẹ̀kú kọ́sáfìrinlẹ̀ kí n lè mẹ́ntí lọ rẹ̀ bá máa mi nílọ bá ní o àbíbá mi nítorí pé ọpọlọ mi ò sílẹ̀ mọ́ èmi ọmọ àlè ṣùgbọ́n ńgbà àǹgbọ́n tó jù bẹ́ẹ̀ lọ ẹwọ́n tí ìsìlámù já fún lára wa àǹgbọ́ kí ni o tí wọ́n bá dá àyànmọ́lẹ̀ ní ìsìlámù nílẹ̀ ṣẹ̀ríà ó ń tọ̀ wá ní kò sí wàhálà ìní gbọ́ lábàdá ìní gbọ́nsẹ̀ agbọ̀n ni wá fi ń gbolẹ̀ ọwọ́ afagbọ̀n gbolẹ̀ nàtíjà rẹ̀ ní wípé wàhálà bá bágbọ̀n wọ́n sátọ̀jú ẹ̀tọ̀jú ẹ̀ dókítà wa ní alhamdulillah pé ara wọn ti yá gbogbo àwọn èrìgì yẹn tó ń mì tẹ́lẹ̀ pẹ̀lú eyín ó ti fẹsẹ̀ múlẹ̀ nǹkankan lọ́dẹ̀kù kádẹ̀ sàlàyé kó má dàbí àbòsí pé nǹkankan tó jẹ́ gagarun báyìí tí wọ́n ma wá pè rún gbọ̀n yóò tún hù mẹ́yẹn mọ́ wọ́n ti fi kíní yẹn pa gbogbo sẹ́ẹ̀lì tí wọ́n padà ṣẹ̀rí akọ̀tù ẹni tó ṣe bó ṣe ṣeun yóò san 100 ìràkùnmí díyà kámílà ní mẹ́mẹ́ tí ń bá wá ń tàràkùnmí kan ní 350,000 times 100 35 million gan ṣe bá ṣe pè náà ẹyọ gbogbo ilé yọ́bọ̀ bá túrùmù fúnra rẹ̀ náà gbogbo yọ́bọ̀ sí yóò tó wá fowó lọ ra bléèdì yọ́ ma gbàdànù ẹwú bí Ìsìlámù ṣe pún gangan ilé tó ó lóhun èso ọmọlúwàbí ẹwú tí sọ fún Ìsìlámù kíni kàkàrí rẹ lórí ọ̀rọ̀ mi mi èso ọmọlúwàbí wọ́n fẹ́ pàmílé orí ibá ń lọ wà títí lọ́bá rí pán àmọ́ olórin dá sí àwọn èèyàn mọ̀ complain ma ṣẹ̀gbé tí ń bà lẹ́rù tẹ́lẹ̀ náà àwọn ọmọ agbábọ̀ náà ni ọ̀dá kìí sí àwọn mọ́ tẹ́tẹ́ kò sú àlá tó bá fi ilẹ̀ padà ọ̀rọ̀ tó àtàwọn bùkátà lẹ́nì àti mọ̀ hudud wípé àwọn alìhududul muqaddara shari'an
àwọn ẹnu àlà Ọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ kan tí nǹkan ò gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ tí ó sì gbọdọ̀ mọ́tò bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tọ́rọ ní wí ni az-zaniyatu waz-zani fajlidu kulla wahidin minhuma mi'ata kẹ́lìmà mi'ata yẹn wọ́n ò gbọdọ̀ change bí kankan mi'ata jalda tí àwọn májẹ̀mú Ọlọ́run bá ti pé lórí àwọn ó ń zìnà lọ́kùnrin ó ń zìnà lóbìnrin ó ń zìnà lọ́kùnrin tí gbogbo májẹ̀mú bá pé àwọn méjèèjì lórí tí wọn ò sì tí màrí tẹ́lẹ̀ fajliduhuma mi'ata jalda ẹnà wọn ní ẹgbà 100 wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah tọ́bájọ́ màmá mú nǹkan bí ìgbà tó ń bèèrè tọ́bájọ́ màmá mú nǹkan ọlọ́ni ẹ ṣọ́ra yín ìkẹ́kàn lẹ́mí yín sí wọn tẹ́ fi ní náà lẹ́gbà wọn ẹ mẹ́jì òru wújẹ́wújẹ́ tó rẹ̀ nífẹ̀ẹ́ wọn tẹ́mi tí mọ̀ dá wọn ẹ sì lè kíta fún àtómi in tí ó sì bàjẹ́ ọkọjá ní tẹ́wì ẹgbùn tí àbábá sọ́njọ́ tí ó kòkòrò bá wọnú obì kan kí wọ́n ṣe wọ́n ra inú obì wọ́n yọ kó bó so dídí mọ́sálásí ìlóbì bá kọ́nù rẹ̀ nígbàtà bẹ̀rẹ̀ oṣù kóṣù méjì gbogbo ìkú ó pè kòkòrò ìntẹ́ wí nìyẹn jẹmọ́ ẹ̀jẹ́ aṣò tọrọ ẹ máa wọn táyé fi ń bara wọn lò tí àwọn èèyàn bá dá ẹgbẹ́ lẹ̀ tàbí àwọn èèyàn dá awó lẹ̀ tàbí àwọn èèyàn dá ìmùlẹ̀ kan lẹ̀ ẹni ọba kúrò láàrin wọn lẹ́yìn ìgbà tó ti máa sí rí wọ́n pa ni pípa yẹn wọ́n wá kà sí àlàálì tẹ́bọ́ wọ́n bí ẹ́ pé kúrò tẹ́fẹ́ pa ẹmọ́ ní jìnà lèyàn bá lọ sí police training ọgbàgbò training tàn wọ́n kàsọ fún ọ níjọ Monday o wọ́n sì kàsọ sí ọlọ́run tàn bó ṣe di Tuesday lọ́bá lóhun resign ẹbí àwọn lọ́yà léèrè pé kí wọ́n sọ irú ìdájọ́ tí mẹ́mẹ́ fún tán lọ́dọ̀ ìjọba ọlọ́mbó kàbíkámọ́tí àti sọ ti pé sọ́jà o ti bá débi pé o ti parí training wọ́n ti kó búùtù lé ọlẹ́ẹ̀sẹ̀ wọ́n kó yúfàmù fún ọwá náà sí má in tí ojú ń tọ̀ wọ́n kàn tó bá bọ́m̀bẹ̀ ìtàn ò lè kú ọ̀lọ̀pọ̀lẹ̀ tí èjáde láyé kí ló dé lórí gbogbo ẹ̀ náà kí là ń sì kí ọ ayé wa tàà fẹ́ kó dùn ó sọ lọ́wọ́ sọ́rọ̀ àdíta Ibn Abbas wípé man baddala dinahu faqtuluhu ẹ ń bá fi ìsìláàmù lẹ́ tó lóhun ò ṣe mọ́ ẹ bá sọ̀rọ̀ ẹ sún mọ́ra ẹ̀tọ́ ọ̀bọ̀ lọ́pọlọ tẹ́ ẹ bá ti rí wípé kò sí tó nítumọ̀ ń bẹ ẹ̀pá wọ́n ní irú ẹ̀sìn wọ́n lélẹ́ yìí irú àríkọ́lọ́kọ́ a sì ń rí a ní Kòròdú a ń rí a ní Kòròsẹ́ a ń rí a nísàlẹ̀ Èkó a ń rí a ní Ìwòrò Ìbàdàn a ń rí a nígbà láwòkòkò bàbá sáàsùn ní ẹgbàwá o àmà kọ́ọ̀tì ní o wà láàrin o láti ọ̀sẹ̀ tó lọ báyìí àsìmí ládùúgbò wa o wọ́n lọ mọ̀kànlú wọn ní apá o kí ló dé wọ́n ló kò nú àwọn ó kò nú ẹyẹ ọbọ̀ ọnú ẹranko ìní wà láàdé báyìí o àwọn èèyàn wọ́n sì máa dá wọn láre lójú ẹsẹ̀ pé ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bí ẹgbẹ́ ẹsẹ̀ wà Nàìjíríà ọ̀nà máa kọ́ọ̀tì ti wà ní àwọn fọ̀kanáísà náà wọ́n ti ní kọ́ọ̀tì ti wà ní ẹlẹ́ran wọ́n ti ní ó ti wó ń pákó wọ́n ti ní ó ti ọmọ ọlọ́kọ̀ ẹ̀mọ́sọ̀yàn ẹ̀fílẹ̀ wọ́n ti ní bí gáàjì ṣe wà káàkiri ó kálukú tún ní tí tó ń ṣe tẹ́ bá ti wá gbọ́bọ̀ wọn ayé wá múyùn wọ́n gbé gbangba àta ẹ wá pé kí ní ń sì kí ọ tí wọ́n fi pẹ́ ní un ṣé ìyọ̀nú Ọlọ́run ní ń sì kí ọ ṣùgbọ́n tí ó bàjẹ́ lára ti tiwa ó pọ̀ ẹwọ́n tó níbi ti sọ tipẹ́tipẹ́ nígbà táwọn ìwà fẹ́ lò fúnra wọn kò simple thing ni kò ní túmọ̀ kò pẹ́ nǹkan rù nígbà òdìbí tara wọn nígbà òdìbí ẹ̀sìn lọ́dọ́ràn jama sí àdàlì báyìí àbíkádàlì 910 káfí parí mọ́sálàì àwọn àfà àti gbọ́ wípé èyí tó fẹsẹ̀ mọ́lẹ́jù lọ́rọ̀ náà ni pé àwọn
ìyà Ọlọ́run lórí àwọn ẹ̀ṣẹ̀ kan ó lágbàlérò ọ̀dá bó láṣẹ wá lo àdífì واختلف أهل العلم بالعمل بظاهر هذا الحديث في العمل بظاهر هذا الحديث ظاهر حديث ni wípé لا يجلد لا يجلد فوق 10 جلدات إلا في حد من حدود الله ustaz ló gbẹ́gbẹ́ òkè wọ́n fẹ́ na tọ́líbù gbogbo gbẹ́gbẹ́ òkè wọn awá túwò ọmọ ìtọ́sí kí wọ́n náà kí aláàṣẹ wọ́n lè ṣe zìnà kèése kẹ́kẹ́ náà àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá ti sọ pé iye báyìí ní kẹ́ẹ̀bá nọ́ntọ̀n al-qawl al-awwal wípé la yajuzu ziyada ala 10 darabatin illa fi hadd min hududillah aláàdọ́nà bá nàbí ṣe sọ ìlà wọn náà sọ ń tà wọn ẹnìkan ò gbọ́dọ̀ dánwò òǹbí lọ jẹ́ ni ó àfáà lọ jẹ́ ni ó tíjà lọ jẹ́ ni ó ọ̀gá lọ jẹ́ ni ó gbogbo ń torí ọ́dà kódà kó jẹ́ sọ́jà kódà kó jẹ́ ọlọ́pàá ní sọ́spẹ́tì kìní kankan kò bá sásù ìgbàwó ẹni àlàwọn náà kò ní ẹ̀mẹ̀ pẹ́ta àwọn bá sí báyẹn kò ní jẹ́wọ́ kìní kankan ìgbàwó bákan náà ká mọ́ fi ń tàà ń bá lọ ilẹ̀ kàtúnbọ́ bò mí sọ́jà àzàkà máa na sọ́spẹ́tì because di kò lè jẹ́wọ́ ọlọ́run sá mọ́ pa òṣàṣò Rùdùwán kọlọ̀ mọ́ pa wọn àtàbúkí kọlọ̀ jọ kọjẹ̀mí wọn ogun tí ọlọ́run bá kẹ́yàn pẹ̀lú mọ́ táhùn wá kan fún èèyàn mẹ́rin lọ́fẹ́ ẹ̀yìn bàbá ti gbé fóònù òṣàṣò Rùdùwán ó tó ti sojú pọ̀ ó láàṣẹ túnkì ní ọ̀tà kókó ẹ máa ṣe bí bàbá ti kà lẹ́tẹ̀lẹ̀ ní ọlọ́run ní pàlàkẹ́yìn náà ṣáà sàrámì náà wọn náà kánà láyé bọ́kọ̀lọ̀ aláyé láyé bọ́kọ̀lọ̀ aláyé ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé bàbá lọ jẹ́ jẹmọ́ mọ́ fẹ́ ká gbọ́ bí yé ìfẹ́ wọ́n fẹ́sìn wa gbá wa ìfẹ́ wọ́n sí kí ni ó ṣe rí táwọn obìnrin dánwò àyànjú ẹ̀nìjọ́ jímọ̀ kí wọ́n lọ máa mówó ọkọ wọn lẹ́yìn wọ́n ní àdífì yìí ń dùn ẹn tí ò kì jímọ̀ ń bí ọgbà lọ́wọ́ ẹn tó bá ní lọ mẹ́jì àtún lọ síbi eléyìn ó kí àdé bí pé obìnrin tó bá gbọ́ títún jí owó ọkọ rẹ̀ tí ń jí ẹwọ gbọ́nà tí mọ́sọ pẹ̀lú ihtijaj pẹ̀lú àdífì èèyàn mọ̀ wípé ó gbé olè kú lé wọn ọlọ́njọ́ jáde gbogbo obìnrin tí wọ́n ń jalè ọlọ́mbà ń yọ́pọ̀ lójú wọn o nínú wà tó jẹ́ wípé kò gbá ibi kankan bí fí ti ọmọlúàbí kankan tí wọ́n ti pẹ̀lú ọmọlúàbí kankan o ní kéèyàn máa fẹ́ wọ́wà bí ò ṣe wá bí fí ti ẹnì kankan kọ wá bí fí ti ó bí ní adínà kúkúrú báyìí jàmáà ṣé ẹ̀ mọ́bìnrin ni iṣẹ́ tí ń ṣe jù sí àwọn ará báńkì lọ ẹsàfì tí wọ́n lẹ̀ ọlọ́run mọ́sí àwọn ìyàwó ló lé o ọlọ́run jọ o ọlọ́run dákun bó ṣe jókòó yà ara àyọ ọlọ́mọ èèyàn márùn ní a fi síbẹ̀ ẹwà góòdì ti báwọn àwọn tí wọ́n máa ń jalè náà wọ́n mọ̀gbà tí wọ́n máa ń jà tí ìfẹ́ǹtì kan bá ti ṣẹlẹ̀ iṣẹ́ tí wọ́n ti dénú o ní ọmọ ọmọ mara káàkiri àwọn ọmọ abẹ́kù sí ẹwọ̀n ìbí mọ́ ní ká wọ́n nífẹ̀ẹ́ ọmọ wẹ́rẹ́ kéèkéé tí è ṣe ní ọdún kan ní Maka ní Madina sọ́rí lọ́dọ̀ àwọn gold àwọn ìyá Yorùbá wọn ọmọ páwọn tí àwọn sọ̀rọ̀ sí lọ Yorùbá náà dúdú náà àwọn kọjá lọ ìyá ara àwọn ìyá tí wọ́n Maka náà ni ìyá ní ẹ̀sì wọ́n mẹ́ ìbóyì ńgbàkẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ní pẹ̀lú ọmọ ìbò ẹ̀sì wọ́n mẹ́ ìbóyì ní kó sí lọ́wọ́ ní kó sí lọ́rùn ní kó sí létí kó sì bọ̀ ọ̀kọ́ náà ní gbọ́n dú sí ẹgbẹ́ tó rí ọmọ ẹ̀rọ góòlù ń bẹ lọ́wọ́ rẹ̀ ń bẹ lọ́rùn ìyá yẹn mọ iye tí nǹkan yẹn jẹ́ ara ẹ̀ sì chẹ́ǹjì bí ìgbà tí Ọlọ́run kò sí lẹ́mìí méèyàn mi mọ́ lọ́wọ́ o àwọn ilé ọ̀gbọ́ yé o pé ìbèrè kẹgbẹ́ tí ẹ pè lẹ́mìí ọmọ nàbí àdábà èèyàn mi mọ́ ní ó àwọn èèyàn owó mẹ́yànlá nígbà tí ṣe tọ̀wáfù
àlọ́lọ́ má jẹ́ àforí ibú bọ́ọ̀lù má dáwà fún yà wọ́n tẹ́kí ni ó kú sọjú kan la ilaha illallah ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé hadithi yẹn bó ṣe rí náà nù sáàrán tí a sọ ó ní madhabu tani al-imam al-Layth faqih ahli Misr ọ̀rẹ́ imam Malik ibn Sa'ad rahimahullah wọ́n ní kò gbọdọ̀ lè pẹ́rẹ́ bákanáà wal mashhur fi madhabi al-imam Ahmad rahimahullah ta'ala al-mashhur ma bá lọ sí ìsọ́n ó nìyẹn tí a bá fẹ́ dájọ́ lórí irú àmàmlákà lẹ́ni kò gbọdọ̀ lè mẹ́wàá abadan hada wal mashhur fi madhabihim ojú kanu ẹmọ́jì àrin jìnà pé àwọn oní àtọ́ lọ́ọ́bẹ̀ àwọn kan báàdù Ṣàfi'íyà kan náà sọ́bátà ṣùgbọ́n al-aqilla àwọn ni wọ́n lọ́ọ́bẹ̀ zọ́írò àdífihàn sọ ibùn nùbú wà ní àní ọ́sọ̀rọ̀ fún wa má bá wọn túbò mi tí è bá ti ṣe hádù Ọlọ́run kò gbọdọ̀ lè mẹ́wàá wal qawlu thani wa huwa qawlu jumhur ahli al-ilm limadha huwa qawlu al-imam Malik wal imam Abi Hanifa wa sahibai وبعض الشافعية كل صفة لأن كثيرا من الصحابة مالوا إليه ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tàzírù kí lẹ pè náà ṣe bí ìkọni lẹ́kọ̀ọ́ ni ó lè lé mẹ́wàá o ọkàn ní ìdí àlàyé ni ó lè lé mẹ́wàá wọ́n ní kí lè rí tẹ́ ìsọkún lè lé mẹ́wàá wọ́n láwọn ní tán rí àtàzír kí wọ́n sọ pé ìyà yìí o kò sí àṣẹ báyìí látọ̀dọ̀ Ọlọ́run dàrẹ́ẹ̀tì lórí rẹ̀ kí ni ká wá ṣe kí ni ká wá ṣe yẹn bí ìran ìyà bá ṣe rí o ní òbí ń ta fẹ́ ṣe èèyàn níyàwó mẹ́rin lé wọ́n wá ka mọ́kọ́ náà tí àwọn èèyàn kí á sámú lọ ọwá ń lẹ́dì mọ́bìn kan lẹ́yìn mọ́sálásí ìyàwó báyìí ló sì lẹ́ni lé ẹwà ní ká nílé ìlẹ́gbà mẹ́wàá bí ó bí ìyàwó rẹ̀ gẹ́wọ̀n ní dápẹ́ gba mẹ́wàá sẹ́wọ̀n pé tó dánú agbàfọ́fọ́ sọ̀rọ̀ ní wọ́n ní pé kí ni هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله.